فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله المستعان الرحمن الرحيم. الله نحمدك اللهم بالمحامد اللائقة بعظمة ربوبيتك. الله ونثني عليك اللهم بما أثنى به عليك أعظم أنبيائك المرسلين وأعظم ملائكتك المقربين. سبحانك سبحانك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورسولنا وإمامنا ومولى موالينا محمد بن عبد الله ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وسلم. يا سيدي يا رسول الله معذرة إذا كما فيك تبياني وتعبيري ما سأوى فيك من حق وتكرمة وأنت تعلو على ظني وتقديري. Aki Ọlọ́run gbogbo ẹ̀dá tí Ọlọ́run bá bẹ pẹ̀lú ẹ̀mí ọba jòkó sí kódà kó lé pàlàpàlà kan Ọlọ́run ní ọ̀rá àyè sí tó o sì mọ̀ pé n ti ń jẹ́ sírù lọ́dọ̀ Ọlọ́run bí àlàníyà náà ni òun nìkan lọ́ba tí ò ní kọ̀rọ̀ bí kọ̀rọ̀ ti rí lọ́dọ̀ tiwa ní gbangba lórí lọ́dọ̀ tiẹ̀. bá ń dá títí padà sọ́dọ̀ Ọlọ́run bá sọ pé subhanallah sọ pé alhamdulillah bá sọ pé kò sí Ọlọ́run pé wala ilaha illallah. ẹni Ọlọ́run tóbi lọ́dọ̀ rẹ̀ sọ pé Allahu akbar. iṣẹ́ ìdùnnú bọ́lọ́run ṣe ń múlẹ̀ yín ọ̀fẹ́ ó dúró tún sọ pé Allahu akbar. ìró ìdùnnú látàdùn tó ń gbà ọ̀fẹ́ kó pin sọ pé Allahu akbar. sọ pé wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Baba wa fáwọn àgbàṣe ka Adam Abdallah al-Alawi. Kápá ń gbọ́dá sí bismillah ika kúlù Allahu jẹ́. Baba Mudirul Markaz. أدام الله حياته. Ẹ̀wí dáadáa kó lókè. أدام الله حياته. Àlékún ẹ̀mí gígùn àlékún àláfíà ara. Àlékún fàyàbalẹ̀ gbogbo ìgbà ọlọ́kùn bá ṣe fún Mudirul Markaz. آمين. Ọlọ́run má jẹ́ wà bó lápadà sí gbó láíláí. آمين. Bismillah kalimi ilaf. Mo kí ìjòkólẹ̀ àwọn àlùfáà wa. Mo gbé kíkí náà ní ọ̀nà bàbá Mudirul Markaz lérí ahọ́n wọn àti nídúró wọn. Mo gbé lẹ́tẹ̀rí bàbá fáwọn àgbà wọn láàmà ní kalẹ̀. Ọlọ́kùn wọlé bíbí anábùwà Muhammad tí ọjọ́ tẹ̀lé kankan. Bí oríṣẹ́ ọlọ́wọ̀n bá wáyé ni èyí tá a kún ṣe èyí kò ní túmọ̀ ká nábì ó tó dé òun náà ló dé tọ́wọ́ túmọ̀ fún. Àwọn ẹ̀dá kan wà ọ̀dà kéèyàn kí wọn ni àwọn kan bẹ báwọn bá kí wọn kò sí kódà kó késẹ̀ búra àwọn èèyàn mọ̀ bèrè kígbà wọn náà fẹ́ bẹ̀rẹ̀ wá sí wọn láàfà àti parí wá ní àgbádùn wọn. Ọlọ́run fúnra rẹ̀ tó ní kulla yawmin huwa fi sha'nin ó ní gbogbo ìgbà ló ń fi ń bí sí pẹ̀lú bẹ́ẹ̀ àwọn àkókò lẹ̀ kí àwọn ẹ̀dá tàwọn ni wọ́n jòkó lẹ̀ yìí. Wọ́n bá wà lójú wá sí ń kọ́ àbá ní epo owó kan lójú rẹ̀ wá ń kàn lo ìyàbàrà kó kí àwọn tọ́lọ́run kí ọba tó ní wọn ò ní kí wọn náà. Lọ́dọ̀rọ̀ tí kí bàbá wọn láàmà mo kí bàbá wọn fún àwọn àgbà tí wọ́n jòkó lẹ̀ tì wọ́n. Àwọn bá Sheikh Abdul Rafi' ọlọ́run kí mọ́ṣẹ́ ìbáni kí mo kí yín láhàn Mudirul Markaz mo kí bàbá àgbàlagbà tí wọ́n jòkó lẹ̀ pẹ̀lú wọn. Bàbá wa Imam láti Arárọ̀mí ọlọ́run wọlé àti tóbi Al-Qur'an wọn náà rò ń ṣe ọlọ́run tó sọ pé nínú tọ́lọ́run ọba mi máa tijú rẹ̀ náà ní funfun yìí. Yìí sì máa bẹ̀rù kó fi ìyà àbí ìbànújẹ́ kan ẹnu funfun yẹn.
pé kódà ibi ẹ bá jòkó sí ìkẹ́rọ̀ òun máa sọ̀kalẹ̀ síbẹ̀ ọlọ́mọdé lápadà sí búláyíláyé ọ̀là àmì rẹ̀ mo dájú kí n padà sí apá lọ́wọ́ mo kí àwọn bàbá tí wọ́n jòkó ti bàbá wọn láàmà bàbá àlì ilé abọ́ Allahu Akbar ọlọ́mọdé lápadà sí búláyíláyé mo kí àwọn àlùfáà wa tí wọ́n wọṣọ aláró tó sì fi tiwọn dáadáa ọlọ́mọdé lápadà sí bú mo kí àlùfáà wa àgbà Mọ̀lánà Sheikh Shugaba Alaka mo fi àlùfáà yín mo fi ọ̀gá yín mo fi bàbá yín tí ṣe Mudirul Markaz kí ọlọ́mọdé lápadà sí búláyíláyé mo kí bàbá wa tí wọ́n jòkó pẹ̀lú yín mo kí bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí àlùfáà wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí gbogbo ìjòkó pátágbà ma wáyé inú ìjòkó rẹ̀ mo fi kí àlùfáà wa àgbà Mọ̀lánà Sheikh Muhammadu Saleh sọpẹ́ tiẹ̀ bí ó ti wọ́n náà ní ó tu ọ̀rọ̀ yìí àpadà sígbó àpadà sígbà ọlọ́mọdé ó kàn yín láíláí ọlá tí tóbi Al-Qur'an lọ́dọ̀ Ọlọ́run bá ti dé wájú òkú lẹ̀ pé ká gbadẹ́gun ta mọ́ agbọ́pẹ́ ilẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ mo ní ọ̀rọ̀ yẹn ò gbọ́dọ̀ fòmí ru ọba tí òjò ó fòmí ru oyè yí àti tàbí àmọ́ ọmọdé ó fòmí ru láíláí mo kí àfáwà Salati mo kí àfáwà tí wọ́n jẹ́ rọ́ọ̀yì ọmọ àgbàlagbà púpọ̀ ni wọ́n mo fi Sheikh Adam kí mo fi Sheikh Daud Abdul Majid Al-Falla kí mo fi Mudirul Markaz kí mo kí àlùfáà tí wọ́n ṣe àpọ́nlé babalágége ní ìdúró tèmi Sheikh Adam lẹ́pẹ́ afáwọn eléyẹlé ọlọ́mọdé padà sí bọ́ọ̀kà yìí o ọ̀rọ̀ Sheikh Adam lọ́dọ̀ Ọlọ́run mo kí gbogbo àlùfáà pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. mo kí gbogbo àlùfáà àgbà tí wọ́n wà níbi tí mo dojúkọ yìí kódà kéèyàn jẹ́ ọ̀tá ajé ìjòkó lè wọ́n mọ̀ sọ fún ọ pé tó bá táyé wá iṣẹ́ tó yẹ kó ọ̀yàn láàyò tún ní sí àfà. mo kí àfáwà Kútè púpọ̀ mo ti gbọ́ bò háyà ọ̀rọ̀ wọn lẹ́nu àfáwà Ridwan ní Masar ọba tí ó ṣe yín bó ti ṣe yín mọ̀jẹ̀ wálẹ̀ láíláí àpadà sí ibú Yorùbá ní tó bá sọ́ra rẹ̀ dà mọ̀fúnlù bí tí máa sọ́ra rẹ̀ dà nǹkan wọn lọ́n bá sọ́ dà mọ̀fúnlù bí là padà sí ibú òun ni máa ń sọ̀ látọ̀ rẹ̀ fẹ́ tó bá fẹ́ má já padà sí gbọ́ kàn yín láíláí gbogbo tí ọba yín tí wọ́n fi máa béèrè yín lọ́wọ́ ara yín tẹ́sán pé èmi náà ní ìwà ayé sọ mí dà ní mọ́jọ́ kàn yín láíláí àfáwà Sàrújì ọlọ́mọdé lápadà sí ibú gbogbo àlùfáà àgbà àfáwà Mẹ́kọ àfáwà Abdallah Salati ọlọ́mọdé àdótì mo kí gbogbo àgbàlagbà lábẹ́ kanopin bẹ̀bí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. mo kí àfáwà Adam Missioner ọba tí ó fi òní yẹ yín ọba tí ó fi òní pa ilé gbogbo ń tẹ́yẹ máa kàn bí ń tẹ́ ṣe lónìí ní dùnú lóore ọlọ́kùn fi ṣàgángan yín mo kí ìyàwó yín ládàáyẹrí yín padà síbi kíkí ọlọ́mọṣẹ́ bá dúró tì yín mo kí jàmá ọlọ́kùnrin tó torí súnà ń ta torí ẹ̀fẹ́ so papọ̀ lónìí déyà yín mo kí mo fọlọ́wọ́ àtànẹ́bí rẹ̀ kí yín lápapọ̀ pé assalamu alaikum tẹ́ẹ̀sì màgbé dídáhùn sálámà gbèsè àtọ̀rọ̀ yẹn ni wípé wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. ní ìlú bàbá Mudirul Markaz wọ́n ní ká sọ̀rọ̀ Ọlọ́run àmọ́ èyí tó fi dájú ní ọ̀rọ̀ Ọlọ́run ní kéèyàn rẹ̀ dá tó fẹ́ gbọ́ ọ̀jọ̀gbọ́n kan ló béèrè pé èé ṣe gbogbo sátidé Sunday láti fi 20 ọdún nílẹ̀ yìí tẹ́ bá yà sí àyí wọ́n ní wọ́n ń so ìyàwó àtọkọ pọ̀ tẹ́ bá lọ yà yín wọ́n ní wọ́n ń so ìyàwó àtọkọ pọ̀ èé ṣe ń táwọn sọ̀hábà sopọ̀ lọ́dọ̀ ànábì lánàá ń bi èèyàn 2 mẹ́ta tí ò jádàlìkì àmọ́ Ọlọ́run fi dé èé ṣe tá à ń sopọ̀ lónìí ìjọ Sunday tí ó sì dájọ́ Monday ní tí máa fà náà nìyẹn o. àlùfáà àwọn ọ̀jọ̀gbọ́n kan ní gbogbo ọjọ́ tó ń bá débi tí wọ́n ti ń ṣe ìyàwó táwọn èèyàn bá ń dunú dẹ́rẹ́ ní tó ń fò sókè tí kálukú ń béèrè pé tú ni mo fẹ́ ẹni tí ó jàsáró ń béèrè rẹ̀ ẹni tí ó gẹ̀rẹ́sì ń béèrè rẹ̀ àfáà lẹ́kùn lòun máa ń sun pé ìta sopọ̀ yìí Ọlọ́run bò ní òtí ní tú. má sọ fẹ́ gbọ́dọ̀ kó tiẹ̀ pé ọ dákẹ́ ntí kálukú wá ṣe ń yàn yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. ìwọ ló wáyà yín torí súnà ọ̀tọ̀ọ̀tọ̀ kó fẹ́ kí wọ́n sun àfa wa yìí pẹ̀lú ìyàwó wọn pọ̀ ẹlòmíì wáyà yín kí lè ń bọ̀ wá ṣe ń yàn yín tó mú pólíbàgì kan sínú lánàá lọ́tọ̀ òró kan má ṣe lọ́tọ̀ wá sí kọ́ lòun wá gbọ́ tẹ́lẹ̀. kí n tó wọn lọ wá sí yẹ́yẹ́ mo kí bàbá wa tí wọ́n jẹ́ bàbá ọkọ àlùfáà wa ni wọ́n bàbá wa sì ni wọ́n ọlọ́mọdé bàbá ní olùlà padà síbú láíláí èyí tí mo ṣe mo fi ṣe tẹ̀lé mo máa yọ áfáàrù wọ́n dà fíìmù máa yọ kọ́ dààmú ni Ọlọ́run náà sì máa ṣe bẹ́ẹ̀
ìbọ̀ wá ọlọ́ni ya Maryamu ukunuti li rabbiki wasjudi warka'i ma'a raki'ina èyí ṣe tó padà mọ̀ sùjúdù lẹ́ni rùkú èyí tí mo bí tí bàbá ṣe nu ọlọ́mọdé àbọ́lá padà síbú láíláí yìí tí ọmọdé wà sí jàmá mùsùlùmí gbogbo lé ní dàrú lónìí o kí ló dé tí gbogbo ayé di bébí màmá síta tí kálukó jòkó lé ọkọ mọ́ ìyá tí rojọ́ òun mọ̀sán kankan fún wáàsí náà sọ fún kó dákẹ́ tí wáàsí bá débi tí ó ti dá alákẹ́ wáàsí ọ̀dá yà òun lákẹ́ tó o bá ró títí ẹ torí ìdílé tuntun táwọn ṣe fẹ́ bẹ̀rẹ̀ yìí tó bá rí pé ń táwọn ṣe ń yà yín ò pé ìwọ dẹ́kun kúrò láàrin ìtòrí ìtọ́ lọ́rùn ọ̀rọ̀ kó wọlé abíbí àlébùwà Muhammad sallallahu alaihi wasallam. Al-Qur'an ni mo fẹ́ ká tara lọ ọdún ẹ̀ láàrin ìṣẹ́jú kan Al-Qur'an ni wa min ayatihi ọ̀rọ̀ nínú àmì àwọn ọlọ́run nínú bá àti mẹ́ṣètò wa tí ọjọ́ tẹnìkan. ọlọ́run nínú báwọn ọlọ́run ti pilẹ̀ ayé bá a ti dájí bẹ́ẹ̀ bá a ti dọ́kùnrin bá a ti dóbìnrin bá a ti dọ́mọdé bá a ti dàgbà bá a ti dọ́lápá bá a ti dé èèyàn dúdú. Ìmọ̀ àwọn ọlọ́run tá a ṣe láṣepamọ́ tí ò yí ẹ̀dá kan àwọn nìkan ló yé ni wípé kí ni. Anna khalaqa lakum min anfusikum azwaja. Àbọ̀wá Ádámù ọlọ́run ní inú àmì òun ọlọ́run ní wípé anna khalaqa lakum min anfusikum azwaja. Ọlọ́run ti dá àwọn ọkùnrin pé òun wá rí pé irú jísù yìí irú rẹ̀ èèyàn yìí irú náwó yìí kò dá fún kóun nìkan máa dáyé bẹ́ẹ̀. Azwaja. Ọlọ́run ní àwa dáyàwó látara kálukú àti dá ọkọ tí àwa yọ ìyàwó látara ọkọ. Azwaja. Aníkẹ́nìkan wá láti ra Yorùbá. Azwaja. Aníkẹ́nìkan wá láti ra Hausa. Azwaja. Aníkẹ́nìkan wá jẹ́ èèyàn dúdú. Azwaja. Aníkíyàwó ọmọ jẹ́ èèyàn pupa. Azwaja. Aníkí ọkọ jẹ́ Yorùbá. Azwaja. Nígbà míì aníkíyàwó jẹ́ Hausa. Anna khalaqa lakum min anfusikum azwaja. Ọlọ́run ní nínú àmì òun ọlọ́run nínú àyà òun ni tí ọkọ bá ń bẹ lẹ́kọ̀ọ́ tọ́jú ọmọ ìlú Èkó tí sì ń bẹnu kádàrá wa pọ̀ mọ́ Ìbàdàn ní ọ̀fẹ́ ẹ̀ ní mọ́bí wọ́n ti pàdé ara wọn. Azwaja. Bí wọ́n bẹnu ètò ọ̀rọ̀ pé ọkọ ọmọ ọjọ́ máa Abẹ́òkúta ìyàwó rẹ̀ ọmọ ọjọ́ máa Kàdúnà ẹ̀ ní mọ́bí wọ́n ti pàdé ara wọn. Azwaja. Ọlọ́run ní kí ló dé tá a fi dá bẹ́ẹ̀. Litaskunu ilayha. Adé ìyàwó látara ọkọ ẹ̀ aṣọ àwọn méjèèjì pàdé ara wọn. Litaskunu ilayha kí ọkọ lè máa fara pamọ́ sọ́dọ̀ ìyàwó rẹ̀. Litaskunu ilayha. Kí ìyàwó lè jẹ́ aláṣìírí fọ́kọ rẹ̀. Litaskunu ilayha. Kí ìyàwó lè jẹ́ iṣẹ́ ìdùnnú fọ́kọ rẹ̀. Litaskunu ilayha. Litaskunu ilayha kọ́kọ́ máa gbórí síbi tó yẹ kó máa gbórí sí lọ́dọ̀ ìyàwó wọn. Wa ja'ala bainakum mawaddatan wa rahmah. Ọlọ́run ní bàtà tí wọ́n ṣọkọ pẹ̀lú ìyàwó tá a ti sún wọn pàdé ara wọn tí wọ́n ti di ọkọ àtìyàwó tá a ti sọwọ́ pọ̀. Litaskunu ilayha kẹ́yìn ọkùnrin kẹ́ lè máa fara pamọ́ sọ́dọ̀ àwọn obìnrin tí ẹ bá ń gbóná bọ̀ láti ta. Tí ẹ bá ń pàdé ìyàwó dùnú ìyàwó alálùbáríkà. Tí ìta bá ń gbóná ìyẹn gbọ́dọ̀ mọ fẹ̀yìn balẹ̀ bí n ti lọ́nu lé ìgbòho kan mọ̀ tuntun. Litaskunu ilayha. Ẹ wá díẹ̀ lánàá àtijẹ́ta gbogbo àwọn obìnrin tí wọ́n tú àṣírí àwọn ọkọ wọn látàyẹ̀yẹ̀ ayé àṣírí tiwọn náà gbogbo tí wọ́n sì ní wọn pàdé ìdòwò lára wọn. Litaskunu ilayha. Wa ja'ala bainakum mawaddatan wa rahmah ọ̀rọ̀ ni àwa fi ìfẹ́ sàárín yín àwa ayọ̀ rahma ń bẹ ẹ máa fọkùnrin ayọ̀ rahma ń bẹ àníkẹ́ bóbìnrin ayọ̀ rahma ń bẹ àníkẹ́ bí dọ́kítọ̀ ayọ̀ rahma ń bẹ àníkẹ́ bẹ́lùfọ́ ayọ̀ rahma ń bẹ àníkẹ́ bí lọ́yà ayọ̀ rahma ń bẹ àníkẹ́ bẹ́ńjìnì ayọ̀ rahma ń bẹ àníkẹ́ àmàyé ó dé ẹ̀wọ̀n ká lábẹ́rẹ́ náà kò ń. Inna fi zalika laayatin. Ọlọ́run ní nítorí kó wọ́n ṣe bẹ́ẹ̀ ó ní gbogbo bóun ti tó látòkè délẹ̀ àbọ̀wọ́ Ádámù nìkan ni wọ́n bàbá wọn ti pàdé ìyá wa yìí. Inna fi dhalika. Níjọ́ tí Ọlọ́run ti dá fún Ádámù yìí ti bẹ́ẹ̀ nínú ètò rẹ̀ pé ìyá tí wọ́n fẹ́ nì. Ó lè jẹ́ nígbà wa ó lè jẹ́ tí wọ́n pàdé ẹ̀ mẹ́ẹ̀ẹ́dì ìjọdún kan lọ. Ó lè mẹ́ẹ̀ẹ́dì ìjọdún méjì lọ. Ó ti ẹ̀lẹ́jọ́ ogún ọdún sẹ́yìn àmọ́ pípàdé pọ̀ yín ti bẹ́ẹ̀ nínú ètò Ọlọ́run pé bẹ́ẹ̀ ti pàdé náà ni. Inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun.
ṣe bẹ́ẹ̀ ó ní àmì ń bẹ́ẹ̀ o níbi ká mọ́kọ́ yà yín ká mú ìyàwó yà yín kọ́kọ́ ọmọ ọjọ́ mọ̀ Ìbàdàn kíyàwó ọmọ ọjọ́ mọ̀ Ìlọrin kọ́kọ́ ọmọ ọjọ́ mọ̀ Ìlọrin kíyàwó ọmọ ọjọ́ mọ̀ Èkó káwá ṣe wọ́n ní ẹbí kan náà ká ṣe wọ́n ní ìran kan náà ká ṣe wọ́n ní ẹ̀dá kan náà ká ṣe wọ́n lólùfẹ́ ara wọn ká ṣe wọ́n lẹ́ni tí wọ́n jọ máa gbé ó ní àyè àtúnbẹ́bẹ́ àmì ń bẹ́ẹ̀ tó pọ̀ o. ntọ́lọ̀ nfẹ́ ló ń bẹ́ lò ó ní àmì ń bẹ́ẹ̀ fẹ́ ntọ́lọ̀ ń bá ní ó mórí rò ìyàwó wá sí tí ní màá fẹ́ kó gùn díẹ̀ ní ìṣẹ́jú márùn ibi tí gbogbo ẹ̀dá ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run irú bí Ọlọ́run sọ ẹrù rẹ̀ kà tọ́lọ̀ ní kó gbẹ́rù kà yí ibẹ̀ ló sọ ẹrù màmá tó bí èmi náà kà màmá tó bí mi àlùfáà ni bàbá rẹ̀ bàbá tó bí màmá mi àti bàbá mi ọ̀rẹ́ ni wọ́n wá jẹ́ wọ́n bọ̀ rẹ̀ débi pé wọ́n fi ìyá mi tọrọ fún bàbá mi. Bàbá màmá mi ló máa wò pé ó lọ ti fẹ́ ṣe ẹ̀dá tó wọn ò lè kọ̀mpléènì fún tó wọn ò lè bá yọ ọ̀rẹ́ bàbá òun lòún mọ̀ sí dọ́dọ́ pẹ́ bàbá òun ni mo fara dà á. N ti bẹ́ẹ̀ ní ètò ọ̀rọ̀ nígbà bàbá yìí kì í ṣe púpọ̀ mẹ́ mo sọ fún màmá wa ń dóni àpàdé lòdì kẹ́ńjẹta mo ní bàbá wa ti kú àti ń fèsì ogún ọdún nísìn. Kandọ́tù bàbá yẹn bẹ láyé ẹlò wá ní iṣẹ́ ìbànújẹ́ fún òun ti lọ́ọ̀sì yẹn ilé mọ́ kéré ẹ̀. Kandọ́tù bàbá wa ń bẹ àwọn òláǹfààní ká fún wọn yẹra àti ìní. Àti wá rí àwọn bẹ́yìn 50,000 tó bá jájọ ìbànújẹ́ lẹ dákalẹ̀ fún bàbá wa tẹ́ fi wọ́n bànújẹ́ òun ó ti so yín pọ̀ pẹ̀lú Ọlọ́run pé ẹ̀yin nu Ọlọ́run nu ẹ̀yin lẹ́mọ̀ kẹsàn-án lónìí o. wọ́n sọ jẹ́ tún rẹ̀ jù ní. Nígbà wa ìyàwó tí Ọlọ́run bá so ẹrù yẹn kà ibi tó so ẹrù rẹ̀ kà yìí. Èyẹ ní ìjàwọ̀ kankan àkọ́kọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ń báyé bọ̀ wá má wo àwọn ọmọ ìwọ ti jù wọ́n lọ́wọ́ àjùlọ tí wọ́n bẹ láàrin wa tí wọ́n lè má hàn lónìí ó dọ̀la gbé tó hàn o má wo ó pé ọ̀rẹ́ rẹ̀ kan bá kan lẹ́jọ́ láyé bọ̀ wá irú kí n máa kó sí àbá lọ́fẹ́ òní fírì táyé náà ń fẹ́ fírì nìyí tí gbogbo ayé fi lóní bébí màmá tàbí sí ní ọkọ mọ́ o. ayé àkọ́kọ́ sọ̀rọ̀ ń bẹ́ náà Quran ọkọ rẹ̀ làáfà rẹ̀ ọkọ rẹ̀ làláṣẹ rẹ̀ ntọ́ bá fẹ́ ni ọba fẹ́ ibi tó bá yàn ọlọ ni ọlọ àṣẹ kan ò súpásídì àṣẹ ọkọ rẹ̀ mọ́lá tò ní o tọ́ba dibi tó ti fẹ́ ṣàpọ́nlé fún yà pọ́nlé tó ń fún bàbá tó bí ọ ọmọ fọkọ rẹ̀ nírú ẹ̀ lónìí tọ́ba dibi tó fẹ́ kẹ́yàn tó fẹ́ tọ́jú èèyàn bí èèyàn ti kẹ́ ọmọ tó bí ti fẹ́ kí ìka ṣe bó ti mọ̀ kẹ́ ọkọ rẹ̀ lónìí nù tọ́ba dibi téèyàn ti bá yẹn jíròrò tí fìfẹ́ hàn sí yẹn tí ṣíà opinion pẹ̀lú yẹn bó ti ṣíà opinion pẹ̀lú ìbejì rẹ tó bá jẹ́ ìbejì bó ti máa ṣíà pẹ̀lú ọkọ rẹ lónìí nù tọ́lọ́ náà ní lìtẹ́sùkùnú ilé ha jí aṣọ bíbà ṣírí fọkọ rẹ ni wọ́n bá nínú jẹ́ o èyàn lè fẹ́ ẹ̀dá lásán kéèyàn bá lò bí ẹranko téèyàn bá ló bí ò ti dá pẹ̀lú àfa èèyàn ní kàdùnú o torí wàṣẹ́ ó jẹ́ tó rọ́júlì. ọ̀nà yẹ́sítà mi inú bí. afáàní wàṣẹ́ ó jẹ́ tó rọ́júlì ó ní ìyàwó tóbìnrin bá fẹ́ ìyàwó tá a fún àwọn Ádámù fẹ́ lónìí alájà wa. ọ̀nà yẹ́sítà mi inú bí. ayé àwọn Zainul Abd kò sí ti ń jẹ́ Zainabu ìyọ́nù bàbá rẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ Zainul Abd. Ó ní ìrànlọ́wọ́ ní kó jẹ́ fọ́kọ rẹ̀. Jẹ́ fọ́kọ rẹ̀ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ níjọ́ tó bá dáwọ́lé tó lágbára sọ fún pé ẹ lọ rí ẹ ṣùgbọ́n ìdánwò sọ pé Allahu Akbar. Àwọn kọ̀ndíṣàn kan bẹ tí ọkọ bá ń bẹ pẹ̀lú ìyàwó rẹ̀ tí ọkọ bá débi tó yẹ kó dé tó bá rìn sókè tó mọ ibi tí yẹn ti wà rọ́ọ̀fù tó bá wà bẹ́ẹ̀. Àgbàlagbà ní tóbìnrin bá sọ fún ọkùnrin yìí pé ipá yìí ò ní ka yìí kò ní ka ipá yìí ò sì ní tẹ̀. Ìrànlọ́wọ́ irinṣẹ́ ìrànlọ́wọ́ ni kò jẹ́ fọ́kọ rẹ̀ mọ́ tú àṣírí rẹ̀ o. Alẹ́ ma yá ti wà nọ́ọ̀rọ̀ fìdítáyà ti yíra. Lórí àfáwọ̀ Ádámù tí Ọlọ́run ṣe lọ́kọ rẹ̀ yìí àtàwọn àtàfà Ádámù àjọ ń jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò lọ́dọ̀ bàbá tí wọ́n bí wa ni. Alẹ́ ma yá ti wà nọ́ọ̀rọ̀ fìdítáyà ti yíra. Ẹ̀dá tọrọ Ọlọ́run ọba yé ni ó sọ pé Ádámù ọmọ ọjọ́ wo ṣé ń jọ́ tí wọ́n bí ni wọ́n ń sọ àbí jọ́ tí wọ́n kọ kádàrá rẹ̀. Alẹ́ ma yá ti wà nọ́ọ̀rọ̀ fìdítáyà ti yíra. Ìwọ sọ ẹnìkan tí wọ́n mọ̀ tí ń jẹ́ Ádámù kí wọ́n tó fi ṣe ká Ádámù orúkọ yẹn ń bẹ musamayatu rẹ̀ ní òsì àsìmọ́wù yẹn ń bẹ Ádámù ń bẹ ọlọ́run jẹ́ ara fún àṣàlójú pẹ́. Àwọn yẹ́sítà mi inú bí wọ́n yìí. Níjọ́ tí wọ́n sunrun ṣe ká Ádámù bí wọ́n ti sun ọmọ dáadáa náà ni wọ́n sun. Irú Ámínà tọ́lọ́run ṣe sí ń jọ̀hún ṣóun ló ṣe sí gbogbo abiyamọ tí máa sunrun lónìí. Àwọn yẹ́sítà mi inú bí. Tí ọba máa fún àwọn Ádámù yìí ẹ̀jẹ̀ àwọn tóbi lèmi máa rí lára rẹ̀ ọ̀tọ̀ ní táwọn bàbá yẹn tọrọ ńjọ́ tí wọ́n sun rẹ̀ ọ̀tọ̀ ní tí wọ́n rí.
ọjọ́ orí lóṣù jòkó ti mi ọ̀rọ̀ Ádámù dé yìí oṣù jòkó tọjọ́ orí lálẹ́ àná mo tají lóru mo fẹ́ ṣàlùwàlá mo wá rí mọ́tò mo kọ́kọ́ bẹ́ẹ̀ gílẹ̀ mo jòkó mo fẹ̀yìntì náà ń bọ́ ní ká ti gbé eléyìí. ẹ ti kó mi bí Ádámù ọmọjọ́ o ó sì tún ọkọ̀jọ́ orí ṣe alájà wa ìrànlọ́wọ́ ní kò jẹ́ fọkọ rẹ̀. alẹ́ àyà ti wà nùrọ̀ fi dáyà jí. nígbà tí ayé bá ṣókùnkùn tí nǹkan bá fẹ́ dàrú ìwọ ni kò jẹ́ kó rí nínú iṣẹ́ ìdùnnú. kó o lọ mọ̀ wípé wa kullu mahabbatin fillahi tabqa. gbogbo òfin pátápátá tá a bá ti gbilẹ̀ rẹ̀ pẹ̀lú tọ́lọ́run yóò mọ bẹ́ẹ̀ kẹ́rin kése ni o. wa kullu mahabbatin fillahi tabqa. ibi tí ń sọ̀kalẹ̀ wá sísí njọ́ tí Awólọ́wọ̀ ń bẹ láyé ńgbà tọ́rọ̀ rẹ̀ wá yíwọ́ tí ọlọ́gbàdé òdodo Awólọ́wọ̀ ọwọ́ wa nù ilé wa ti gbọ́rọ̀ pa ọlọ́pàá wa ń ta ọlọ́pàá tí wọ́n sì wà ń ta tí wọ́n bá fi gbé èèyàn kì í darí sílé rẹ̀ láàyè mọ́ ọwọ́ yọjú wọn ìyàwó sọ ń gbọ́ ọwọ́ yọjú wọn nu lúfàsì ó rí pé àwọn tí wọ́n máa gbé èèyàn jáde ní ààyè tí wọ́n dá padà lókun ni. nígbà tí wọ́n wá ń wọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ wa kullu mahabbatin fillahi tabqa. ìyàwó rẹ̀ Ernest Ìdòwú ìwà ń tẹ̀lé bóbìnrin yẹn ti yáàyè tó ìwà ń tẹ̀lé ọkọ rẹ̀. Awólọ́wọ̀ ní kó padà sínú ilé ìyàwó rẹ̀ sọ fún pé àwọn ọjọ́ lọ ni nítorí pé wa kullu mahabbatin àgàtà. wọ́n pa wọ́n wà lérí èyí wọ́n lò lọ́gbọ̀n ìṣẹ́jú. mo kí bàbá wa làbúrò mo fẹ́ ṣe tẹ̀gbí mo máa yọ akẹ́rù wọ́tà kí mo máa yọ kọ́dà mú rẹ̀ kẹ́sì ni. dídùn oyin ni òun yẹn ni àbí tẹ́ bá gba mẹ́kì tẹ́ ń sọ̀rọ̀. ẹ jẹ́ kí èèyàn pàdé tì má sọ pé àwọn tó tóbi ni wọ́n bí àbúrádà àbúrádà gan tóbi. àwọn àkọ́tọ́ lọ́mọ táwọn èèyàn dá àmọ́ tóun náà dá àyàn mọ̀. alájọba sí iná bùdà mo kí àfọwọ́ sàrújì fún mi mahabati. àwọn àsàrújì ó ti ní ọdún tá a fi ra dátà tá a fi wò wọ́n tó tàwọn mọ́sáàrì àmọ́ ká pàdé wọn lónìí. àjọba sí iná Awólọ́wọ̀ sọ fún ìyàwó rẹ̀ pé kó padà kó má tẹ̀lé òun lọ ẹ̀wọ̀n ìyàwó rẹ̀ sọ fún pé òun tẹ̀lé lọ. Awólọ́wọ̀ bí ìyàwó rẹ̀ ìyàwó wa bí ọkọ pé èyí ṣe tó ní kí n má tẹ̀lé ọ ó náà wọn tí wọ́n mú mi lọ yìí àwọn èyí sálápọ̀lé nìyẹn. orí pé njọ́ tèmi bá fẹ́ wọlé tọ́ mọ́ máa fọwọ́ mi máa sì ṣara ìdọ̀tí ọ̀gbọ́dọ̀ kan lára àwọn eléyìí kì í sálápọ̀lé wọn bí wọ́n dáadáa o. bí wọ́n ti tì mí tẹ́mi lọ́rùn wọn ò gbọ́dọ̀ tí wọ́n bẹ́ẹ̀ tó lálápọ̀lé ni ìwọ ìyàwó mi jẹ́ lọ́dọ̀ mi. kí àwọn fáwọn àgbà Sheikh Abdul Mumin. wàkúrú máa bàtí fillahi tabqa. alálàhàlẹ́yìnì. alálàhàlẹ́yìnì fi farajì wàdúkẹ́. àgbẹ̀wò Zainab mú kí àwọn fáwọn Ridwanullah. nígbà tí àwọn ọlọ́wọ́ bá béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀. alálàhàlẹ́yìnì. pé kí ni wọ́n rí tọ́lọ́ fẹ́ tẹ̀lé mi ẹ̀wọ̀n náà ń pẹ́ bí tá à ń lọ yìí o. alálàhàlẹ́yìnì. èmi àti ẹjọ́ lọ ìlú òyìnbó rí ní lóòótọ́ o. alálàhàlẹ́yìnì. èmi àti ẹjọ́ lọ Amẹ́ríkà ní lóòótọ́ o. alálàhàlẹ́yìnì. èmi àti ẹjọ́ lọ Jerusalem ní lóòótọ́ o. alálàhàlẹ́yìnì. àmọ́bi tí wọ́n mú mi lọ lónìí kò sẹ́dá tó lọ bẹ̀ tó padà pẹ̀lú àlàáfíà tí wọ́n bá pa àwọn èdè pẹ̀lú àlàáfíà. lẹ́yìn fi farajì wàdúkẹ́. alálàhàlẹ́yìnì fi farajì wàdúkẹ́. ntí Ernest Ìdòwú sọ fọ́kọ rẹ̀ Àjàwà Zainab Ernest Ìdòwú sọ fọ́kọ rẹ̀ pé n tó fi wùn mí kí n tẹ̀lé ọ lọ ni pé njọ́ tí ń dùn àjọ ń jẹ́ náà ni Ọlọ́run ní kó kan lónìí ní àjọmọ̀ lọ jẹ́ rọ̀. alálàhàlẹ́yìnì fi farajì wàdúkẹ́. èèyàn máa nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ èèyàn fẹ́ràn ọkọ rẹ̀ ní àwọn nǹkan márùn-ún tí ìwà jẹ́ kí ìyàwó kalẹ̀ káde ìṣọ́ra ń bẹ ìyàwó tó àgbàlagbà so eré yọ kalẹ̀ yóò tún mọ́jú yóò tún kalẹ̀. àwọn nǹkan márùn-ún ìyàwó ní bí alẹ́ ẹjọ́ ìyàwó báyìí àti pasúnà ànábìtì ànábì ní tọkọ àti ìyàwó bá ti dénú ilé ẹ̀ ṣàlùwàlá tẹ́ bá ti wá wẹ̀ ẹ gbìyànjú àkọ́kọ́ ọ̀run tó bá bá inú ilé ẹjọ́ kí níjàmbá ni o. ó ní gbogbo àwọn tí wọ́n padà di bébí mẹ́mà tíyàwó lọ lọ́tọ̀ tọkọ lọ lọ́tọ̀ wọ́n dé lálẹ́jọ́ ẹ̀ wọ́n ló ti rí àwọn pàtó Ọlọ́run ti ṣe tọ́nu sì tẹ̀lé kò lójú agbo ni. ń béèrè ẹ sọ fún mi pé gbogbo èrò tó pọ̀ tó báyìí gbogbo wọn lọ́rẹ́ yín gbogbo wọn kọ́ lọ́rẹ́ yín ṣètọ́nu tẹ̀lé yín délé ni tẹ́ bá ti wá fìrun ṣeré tẹ́ bá délé ṣètọ́nu wáyé nu o. màtẹ́rí kúlẹ̀ àdìkàrí níyàwó mi ń lẹ́tí bẹ́yìn náà záwọ́jì wá sáwọ́jà tì í. ó ní
gbogbo ọkọ àtìyàwó tí àdúrà ò bá ti máa dà wọ́n pọ̀ wọ́n èyí jí ṣàdúrà àárọ̀ wọ́n èyí jí ìbẹ̀rẹ̀ òun kódà kó jẹ́ ìṣẹ́jú márùn-ún oníṣètọ́nù ọ̀rọ̀ ayé nu gbéyàwó wọn o. وترك الدعاء قبل الجماع. ó ní ẹlẹ́kẹ̀ẹ́ta mẹ́ẹ̀ èèyàn kì í súnmọ́ ìyàwó rẹ̀ láì bẹ lọ́hùn èèyàn kì í súnmọ́ ìyàwó rẹ̀ láì ṣàdúrà èèyàn kì í súnmọ́ ìyàwó rẹ̀ láì wáṣọ kò lọ́dọ̀ èṣù. anábìsí kọ́ wọn ládùúrà rẹ̀ anábìlẹ̀ yẹn gba àṣoṣo orí rẹ̀ mú ó ní kí ìyàwó rẹ̀ ó ṣiṣọ́ tó bá ṣiṣọ́ wàá gbárùn wájú rẹ̀ mú ọmọ sọ pé ya Rabbi jannibni shaytana wa jannibi shaytana mimma razaqtani. Ya Rabbi jannibna min shaytanan. Ya Rabbi jannibni shaytana jannibuhu mimma razaqtani. àjọyọ̀ sẹ́yìnbó yìí tí ó parí ẹ̀ àṣàkọ́wà tó ti dáyé lónìí tọ́lọ́mbà ti ṣe tádùá bá ti gbà ìyàwó àfọ òní rántí pé ìyàwó àfọ lòún mọ́ o ẹ̀yin náà àwọn bọ́ǹbù ṣọ́ọ̀tì ẹwà kaṣọ kúrò nínú ẹwà ní kájà àdámọ̀ òkúlẹ̀ kọ́mọ kíìsì dodo àṣà ìsìláàmù kọ́ àṣà nẹ́bì kọ́ àṣà alukuraanu kọ́ gbogbo àwọn ìdílé tí wọ́n ṣerú rẹ̀ lánàá wọn ò kàn dùnú ń bẹ́ o mo kí afáwọn lẹ̀ sí wà fún subhana rabbika. rabbil izzati amma yasifun. wa salamun ala al-mursalin walhamdulillahi.